Alhamdulillah. لا إلى أولين ولا آخرين. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. على بفضل الشيخ جفان محمد صلى الله عليه وسلم. إتي fẹ́ gbéyẹ̀wò níwọ̀n bá àsìkò díẹ̀ òun náà ni wàhálà tí à ń fi ọ̀rọ̀ mọ́nájì dálẹ̀. ìyẹn là ń sọ fún wa pé ẹ má fi ọ̀rọ̀ mọ́nájì dá wàhálà lẹ̀ mọ́. ọ̀rọ̀ mọ́nájì ẹ má fi dá wàhálà lẹ̀ mọ́. ẹ já sí mi agbájá. ẹ dákun wàhálà tá à ń fi mọ́nájì dálẹ̀ ó ti ń pọ̀ ju. ẹ já sí mi. mo rí fídíò àfà Abdulrozak Jigbo, Sheikh Abdulrozak Jigbo, ọlọ́mbà ní ṣe dáadáa fún wọn àtàwọn afáwa náà tó kú bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ bóyá kí n play fídíò yẹn torí ó tiẹ̀ ti sú wa. ọ̀rọ̀ manhaj, ọ̀rọ̀ al-ilzamu bit-tabdi', ọ̀rọ̀ wàhálà ká pé nìkan ló ní bídíà, nǹkan kan jókòó tó ní bídíà, nǹkan gbá òkú bàbá ṣásùn. wàhálà yẹn ti ń pọ̀ jù. ṣẹ̀dá wọn ibadat ó pọ̀ tó ẹ̀ka mójútó. ọ̀rọ̀ al-ilzam bit-tabdi' gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí, àwọn tó bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní mímọ̀, àwọn àfáà wa àtàwọn tá a jẹ́ àwa tá a jẹ́ máa kẹ́kọ̀ọ́, àárín wa lọ́wọ́lọ́wọ́ yẹn ti wúlò jù. lálẹ́ gbọ́ra wa yé pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀, ààyè bó la ti lè lò ṣó ti yé. a máa lò tí necessity bá compel wa ni, kì í ṣòun gangan ni méjọ ojúlówó ẹ̀sìn. ìyẹn kọ́ lọ fi mọ̀ yẹn ló ní súnà. gbogbo bá rẹ nìkan pọ́ ní bídíà ni, ìgbà yẹn kọ́ ní ìwọ tó rí ẹ pọ́ ní súnà ni ẹ́. ó ti ń di pété bá tí ìgbàgbé rẹ nìkan ló ní bídíà tẹ́ ẹ̀ tí ìrà ṣiṣẹ́ nìkan ẹ̀ tí ìgbà pẹ́yìn gan ṣe súnà. ẹ ti bá débẹ̀ lórúkọ manhaj. ẹ jẹ́ n play fídíò yìí. àfáà wa Jigbo torí pé àwọn àfáà Abdulrozak Jigbo, àfáà tanímọ̀lá àti àwọn tó jọmọ́ bíi tiwọn, ó níbi tí wọ́n wà tẹ́lẹ̀. gbogbo wọn wà lẹ́yìn àfáà Jàbàtà ni nílọrin. gbogbo yín padà túká ẹ̀yà kúrò lẹ́yìn ẹ̀. ìgbẹ́ ẹ̀yà kúrò ẹni kì í ṣó ní súnà ẹ̀ tàpù ẹ̀ títí tí ẹ̀yin náà bẹ̀rẹ̀. kò tán lára tiyín náà ń tẹ́ ń bá Jàbàtà wí fún lẹ́yìn náà practice. ló di pé ẹ̀ ń tafa ọ̀rọ̀ sí àwọn amukoko, àwọn afá amukoko, bí àwọn Sheikh Abdulgani Juma, bí àwọn Sheikh Abulubaba, Sheikh Abdulrauf Balu, gbogbo àwọn afá bẹ́ẹ̀. àwa sì ti mọ àwọn afá àmọ̀ yìí, àwọn afá amukoko. nígbà tẹ́mi wà lẹ́kọ̀ọ́, agbódalẹ́kọ̀ọ́ wọn, agbódáwà àwọn tó wúlò fún wa. afáwa dáadáa ni wọ́n. ẹ dojúkọ àwọn yẹn, ẹ kẹ̀yìn síra yín. ẹ dojúkọ Dr. Fodilu, ẹ kẹ̀yìn sáwọn náà. gbogbo yí àwọn kan tún ya kó láàrin tẹ̀yìn náà fúnra yín, wọ́n túká díẹ̀díẹ̀ tẹ̀ ń túká. ẹ dẹ́kun. tó bá jẹ́ pé lórí kìtàbù àti súnà afẹ́sọ qala Allahu qala Rasul qala Sahaba, tó bá jẹ́ lórí ìyẹn ni kò jẹ́ kí léwé gbogbo eléyìí máa wáyé. but ẹ ti mú kúrò lórí qala Allahu qala Rasul qala Sahaba,
ṣùtì ẹ ti gbé sórí kọ́ọ̀là sósósó kọ́ọ̀là fa alágbájá kọ́ọ̀là sheikh alahalabi sheikh albani sheikh Uthaymin sheikh Salih Fawzan sheikh lágbájá sheikh tamadu àti ń gbé sórí àwọn àfáà yẹn kódà a ti ṣe kọjá bí táwọn àfáà àwọn yẹn ò ṣe é dé ọ̀rọ̀ àwọn àfáà yẹn lè ń gbèrú sórí jù lè fi ń bà dá ara yín lè fi ń kàfàrò ara yín. ó ti tẹ́ bá pẹ́ nìkan ló ní bídíà ń sìn lẹ́yìn tẹ́ mọ̀ pé súnà náà ṣì wà lára ìṣìn bá wa ṣe súnà ìka ò dọ́gba irú ẹni bẹ́ẹ̀ yẹn tẹ́ ń pè lóní bídíà yìí ohun tẹ́ ẹ máa kóòtì proof tẹ́ fẹ́ establish láti fi sọ pé kì í ṣe ní súnà mọ́ proof yẹn kì í ṣe pé mú wá látinú kitab kì í ṣe pé mú wá látinú súnà mú wá látinú ọ̀rọ̀ sàhábà ọ̀rọ̀ àfáà kan lẹ ti mú wá tó ṣe pé ọ̀rọ̀ àfáà yẹn opinion ni ráàyù ni tó lè di lọ́la kẹtù yí padà ó tún lè yí padà lọ́la ló fi ń bí tó bá yẹ pé ní téèyàn ń ṣe kìtàbà àti súnà ló bá kí ẹ kí ní ò ní yí padà orí ẹ̀ lèyàn wà tí ó fi kú ṣé ti kò ní yí padà ṣó torí pé àwọn àyátun Qur'aniyya thabitatun aw salihatun likulli zamani wa makan kama anna sunnatan nabawiyyata al-gurra'a salihatun likulli zamani wa makan gbogbo ẹ̀rí tá bá ti mú wá láti inú al-Qur'an àti súnà Ànábì ó bá gbogbo àsìkò mú gbogbo ayé ló bá lọ a nílò lánàá ká yí padà lénìí a nílò lénìí ká yí padà lọ́la yóò máa lọ bẹ́ẹ̀ ni tọrọ àfáà ni máa ń yàtọ̀ a ní ká máa lo ọ̀rọ̀ àwọn àfáà wa o a máa lo ọ̀rọ̀ àwọn àfáà kódà nínú usulu sunna aw usulu ahli sunnati wal jama'a nínú usul ahli sunnati wal jama'a òun náà ni ká ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú àwọn àfáà sunna ká ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú wọn àwọn àfáà aṣáájú wa tá bá lójú ọ̀nà yìí a gbọ́dọ̀ ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú wọn torí àwọn làṣáájú wa lójúwe súnà fún wa. ẹ wo ẹ̀yin àwọn ìjìgbò bẹ́ẹ̀ ti máa bọ́ sọ́dọ̀ àfáà kan ẹgbẹ́ nìkan láàfáà lánàá tó bá di léni àṣìṣe ẹ̀ lẹ́ẹ̀ máa sọ ẹni kì í ṣe àfáà yín mọ́ tẹ́ bá bá àfáà kan ṣe léni títí tó bá di lọ́la ẹ̀ tún sàn kàn mí nípa ẹ̀ ẹlẹ́yìn etí yọ̀mú náà kò nù súnà ńgbò yá títí ẹ mú Dr. Sharaf láṣíwájú ẹ gbé wọn rù sórí débi pé ọ̀rọ̀ kéèsì tó ṣẹlẹ̀ nílọrin tó invite Dr. Sharaf hafizullah wara ẹ̀yin lẹ lọ́n demonstrate lẹ́ ń lọ kóòtù àfẹ́jìgbò àtàwọn tó kù lẹ́ ń wọ́de káàkiri lẹ́ ń bírálì lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ń protest ní ọ̀rọ̀ yìí ò tiẹ̀ yí wà lẹ́ ń dá wákà káàkiri lẹ́ ń kọrin Dr. Sharaf tẹ kọrin tẹ dáwàkà wọ́de torí rẹ̀ lánàá lè wá ń sọ ẹwà wọn tẹ sọ ń pa rẹ̀ lénìí lórí kíni lórí ọ̀rọ̀ manhaju náà lórí ọ̀rọ̀ manhaju ṣé bíyàn bá jẹ́ àfáà súnà ṣé ìyẹn sọ pé ó ti pé tán gbogbo nǹkan ni tó bá sọ ló dà kí ló dé tẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ti mánéjì àwọn aṣáájú lẹ́kọ̀ọ́ bó ti bá wọn aṣáájú lò bó ti mánéjì àwọn àfáìsì tó bá ti ṣe sí kan àbọ̀ sọ̀rọ̀ kan tí ò tẹ́tí yín lọ́rùn tí ò bá rò rí yín lọ bọ́ta ẹ bẹ̀rẹ̀ sí ní ṣá wọn lọ́gbẹ́ máa jà rọ́hà wọn ẹ jẹ́ n play fídíò àfẹ́jìgbò ẹ jẹ́ n play fídíò àfẹ́jìgbò. نصيحة ما في دكتور شرف حفظه الله تعالى ọ̀nà ni pé ṣẹ́rí ẹ̀sìn yìí ẹ̀sìn nasiha ni a máa fúnra wa ní nasiha ọ̀rọ̀ tí dùtúrù Sharaf sọ yẹn ọ̀rọ̀ yẹn ní bùkátà sí kí ẹ nà sọ́ha wọn lórí ẹ̀. ẹ máa gbọ́ ó lóun ní nasiha wọn làwọn ní nasiha fún Dr. Sharaf wọn nítorí ọ̀rọ̀ wa ọ̀rọ̀ nasiha ni kò sẹ́ni tó tí ó bùkátà sí nasiha
ṣáfàrà Èjìgbò ṣáwọn àwọn máa ń gba nasiha lẹ́nu ẹlòmíì táwọn bá ń gba nasiha ṣọ́rọ̀ wọn máa dé level yìí àtàfàtà nímọ̀lá àtẹnitẹ́jọ kóra yín jọ sínú Èjìgbò wí àbí kí lè ti ń pera yín ẹ máa gbọ́. èyí tó sì fà á tán fi sọ̀rọ̀ yẹn tó súnmọ́ kọ́ fà á kán fi sọ̀rọ̀ yẹn màá mẹ́nu débẹ̀ ó yà mí bẹ̀tùnà sí àgbẹ̀fẹ́ fún Dr. Sharaf ó ní pé àgbà ní àgbàfà súnà kò ní dáa kí àwọn èèyàn máa gba ọ̀dọ̀ yín wo súnà o. ṣẹ́gbọ́n tó sọ ó nítorí Dr. Sharaf àfa àgbà níwọ̀n àfa àgbà súnà kò ní dáa káwọn èèyàn máa gba ọ̀dọ̀ wọn wo súnà subhanallah ẹ wòran yẹn ní Dr. Sharaf tẹ gbà láàfà lánàá tẹ gbèrú sórí ẹ wòran so nísinsìnyí wọ́n ti ń gbọ́dọ̀ Dr. Sharaf wo súnà tó rọ sọ̀rọ̀ tí ó bá rò rí tí ń lọ la ilaha illallah ṣe rí àti sọ fún èèyàn tó lẹ́nu mi ṣe wà lórí ọwọ́ mi mo dá dúró mi nì tẹ bá bára yín ṣe ẹtù bára yín jà ẹtù túká wọn mi mọ́ra àwọn tẹ bá ẹtù jọ ṣe fún bí ọdún kan sí méjì ẹtù túká ẹtù wá wọn mi mọ́ra ẹtù jọ ṣe díẹ̀ ẹtù rí bídíà la kí lè padà ṣe ẹni sùúrù ẹ jẹ́ àmà gbọ́lọ̀. kò ní dáa rárá o káwọn èèyàn máa gba ọ̀dọ̀ yín wọlé láti wú súnà o kò ní dáa rárá iṣẹ́ òkú ma. àwọn nǹkan kan bẹ tẹ̀ ń ṣe tó jẹ́ sí pé àwọn èèyàn ń gbàbẹ̀ wọlé o àwọn èèyàn wọ́n ń gbàbẹ̀ wọlé láwọn tí ò nìkan ṣe wọ́n dẹ̀ máa pa nífẹ̀ẹ́ yín wọ́n mọ̀ pé à ń dìfẹ́ǹdì yín ṣùgbọ́n à dìfẹ́ǹdì yín lórí àánú à dìfẹ́ǹdì yín lórí ìbàjẹ́ à dìfẹ́ǹdì yín lórí wallahi tó hàn sí wa òun la fi ń dìfẹ́ǹdì yín torí pé a rí pé láwọn excuse la fi ń dìfẹ́ǹdì yín. ẹ má jẹ́ kán fún wa mọ́tàjì kọ́nà ibi tó ti jẹ́ sí pé a ní rí excuse kankan dìfẹ́ǹdì yín mọ́jú ìfẹ́nú lọ. a lè do nífẹ̀ẹ́nú torí yín mo rò pé clear a lè do nífẹ̀ẹ́nú torí yín nítorí pé ká tó mọ̀ yín a ti mọ àwọn kan ṣáájú yín wallahi ìgbà tí wọ́n dúró déédéé ajá wọn lẹ̀ ìwá ṣe pé bóyá àwa ti torí wípé a nífẹ̀ẹ́ yín àwa nílé sọ tó yẹ ká sọ lódodo àbárò dodo ńlẹ̀ wa ni kò rí bẹ́ẹ̀ mọ́ ẹnìkan ò ga ju ẹ̀sìn lọ ẹnìkan ò ga ju dodo lọ alhaqqu ya'lu wa la yu'la alayhi òdodo ní máa ń lékè ẹnìkan kẹ́ lékè òdodo. àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí àwọn nǹkan tó tako súnnà ni. ṣẹgbọ́ ẹgbẹ́ ògbó tó sọ̀kalẹ̀ àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí àwọn nǹkan tó tako súnnà ni lẹ́nu àfá Ìjìgbò sí Dr. Sharaf ìsínlẹ́sẹ̀ mọ̀ la ilaha illallah ṣe ìsínlẹ́sẹ̀ ẹ̀rá ṣiṣẹ́ lára dókítọ̀ kẹ tó jáde ń sìn ọlọ́run kó là wá ikọ́ náà àwọn afẹ́jọ̀gbọ́n ó sọ̀rọ̀ kan tí mo dì mú ó ní kún filijanibi alladhi fihi Allahu wa rasuluhu wa in kana an-nasu kulluhum filijanibi al-akhar ó ní dúró síbi tọ́lọ́ àtànábì bá fi ọ́ sí qala Allahu qala ar-rasul dúró síbẹ̀ wa in kana an-nasu kulluhum filijanibi al-akhar kódà káwọn èèyàn wà ní ọ̀dà ṣáìdì kí wọ́n kẹ́yìn sí ẹ kọ́ wà lódì kejì fi wọ́n lẹ̀ ibi tó rò bá pọ̀ sí kò kún ẹ̀. súnà tá à ń ṣe kì í ṣẹgbẹ́ ẹ má sọ súnà dẹ́gbẹ́ ń tẹ́ ń bá àwọn ẹlẹ́gbẹ́ wí fún lẹ́yìn náà ṣe. ẹ jẹ́ máa gbọ́ níṣó àwọn tó ń ṣe yìí ń tako súnà ẹ wá ohun tó fẹ́ mú wá pé Dr. Sharaf ṣe tó tako súnà nǹkan amúrun tààfihàn just minor thing. Something that can be ignored, that can be thrown away. Unreasonable excuse, unreasonable statement. Ẹ máa gbọ́, tó tako súnà lórí àwọn kan tó ń sọ yìí. àwọn kan tó tako usulu ahli súnà làwọn kan tẹ̀ ń ṣe.
ẹ̀ka tó ìsúnmọ́ kó fà á òun náà ní pé ní tẹ́ ẹ sọ níbi tẹ́ ẹ lọ ọlá pé ibi tẹ́ ẹ lọ tẹ́lẹ̀ aslan kì í ṣe ibi tó yẹ kẹ́ ẹ lọ. ṣé ń gbọ́ ó níbi tí wọ́n lọ aslan nípínlẹ̀ kì í ṣe ibi tó yẹ kó wọ́n lọ ṣé àfẹ́ Èjìgbò ni ó ju ibi tí dókítà ó lọ fún wọn àfẹ́ Èjìgbò ni ó ju ibi tí dókítà ó lọ ọ̀dọ̀ Sheikh Suleiman Amúbíayá nìbàdàn ni Dr. Sharaf lọ àwọn ni wọ́n invite Dr. Sharaf àwọn kẹ̀dẹ̀rẹ̀ Sheikh Suleiman Amúbíayá ó ṣẹ̀ṣẹ̀ máa invite Dr. Sharaf alájọṣe ni wọ́n tipẹ́tipẹ́ ọjọ́ ń pàdé lóde wọ́n invite wọn wábẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ invite wọn wá sọ́dọ̀ wọn. àwọn pípù yìí wọ́n ní problem gan èmi ò mọ wàhálà wọn. irú àwa ìṣe àǹṣọ́lé súnà lọ́dọ̀ wọn wọ́n lè pè máa pè wọ́n kèfèrí torí pàjẹkù jàbàtà ni wọ́n yorùbá ní kì í tán lára ọmọ ọba kó má kó dànsákì èyí tí wọ́n gbà lọ́wọ́ lára fáírọ́ọ̀sì tí wọ́n kó lára jàbàtà kò tán lára wọn ẹjá máa gbọ́ nìṣó. àfáà tó pè yín tẹ́ ẹ lọ sọ́dọ̀ wọn àfáà yóò dúró déédéé lórí súnà. ṣé ń gbọ́ ó láàfáà tó pè yín tẹ́ ẹ lọ sọ́dọ̀ wọn àfáà yóò dúró déédéé lórí súnà. tí ó bá wá dúró déédéé ẹ dákun ìka ò lè dọ́gba nítorí ìyá àwọn pípọ̀ yìí nìyẹn gbogbo ò lè ṣe súnà bákan náà a máa pàkíyèsí ara wa a máa túnra wa ṣe ni afáwa Abu Darda ṣe Abu Darda ìdí àbí nǹkan nínú ọ̀rọ̀ tí mo máa ń kà ṣòtí ó ní idha taghayyara ahadul ikhwan aw ahadu ikhwanikum fala tanbidhuhu wala tatrukuhu wa'izuhu ahsana liwa'zi ó ní fa innal akha ya'wajju taratan wa yastaqimu ukhra bó ṣe sọ nìyẹn kọ́nà sàhábà ni innahu sahabiyyun jalil ó ní idha taghayyara ahadul ikhwan aw ahadu ikhwanikum ó ní tí kan náà ọmọ ìyá yín tó bá ní ìṣesí kan tó kù díẹ̀ káàtó ó fẹ́ máa gún rí inhiraf bóyá kò dúró déédéé nínú súnà ó ṣe kankan tó ń tasẹ̀ àgẹ̀rẹ̀ díẹ̀ ó láwọn kùjẹ́kùjẹ́ àwọn àṣìṣe pẹ́pẹ́pẹ́ ó ní fala tanbidhuhu ẹ má pààtì ẹ má jùnú wala tatrukuhu ẹ má abandon ẹ wa'izuhu tẹ́sìmọ̀ pé ó ṣe ṣe súnà orí súnà náà ló ṣì wà kò ṣe tó bá ṣe expect ni wa'izuhu ẹ pè sàkíyèsí bá a sọ̀rọ̀ ẹ ṣe wáàsí fún ó ní fa innal akha sábìlẹ̀ tó sọ̀rọ̀ yìí ó ní ya'wajju taratan ó ní ọmọ ìyá tajọ́ ń ṣe súnà yìí ya'wajju taratan ó ní ẹlòmíì yóò máa gún rí yóò máa tẹgbó tẹ ọ̀nà díẹ̀ ẹlòmíì yóò máa tẹ ogbó yóò tẹgbó díẹ̀ yóò tójú ọ̀nà díẹ̀ yóò tẹgbó díẹ̀ yóò tójú ọ̀nà díẹ̀ kò tí ì bọ́lúgbó kò sì dúró lójú ọ̀nà tààrà tán yóò tẹ ẹ̀gbẹ́ ọ̀nà díẹ̀ yóò tẹ àárín ọ̀nà díẹ̀ kò tí ì lọ tán ó ní fa innal akha ya'wajju taratan ọmọ ìyá ó máa gún rí ńgbà míì wa yastaqimu ukhra tó bá yá balance yóò tún ṣe bá ṣe ń fẹ́ kódà ó ṣe padà ṣéjú àwọn agan tá à ń complain pa ẹ̀ lọ. irú ẹni Sheikh Suleiman Amúbíayá tó bá ṣe ìṣesí kan àbẹ́ nǹkan kan orí súnà yìí náà lọ sí wà dáadáa àwọn olójú súnà kò kéré àrídáwà àwọn ìpèpè wọn ọ̀rọ̀ ẹnu wọn ibi tí wọ́n bá ti ṣe mistake dáadáa wọn pọ̀ ju àṣìṣe wọn lọ irú àwọn yẹn ojú tá a fi wọ̀rọ̀ wọn nù èmi náà pé títí kan àfa Ìjìgbò tó ń sọ̀rọ̀ yìí ẹ máa gbọ́ lọ. torí pé àwọn ẹ̀rí ti dọ́dọ̀ yín àwọn ẹ̀rí ti dọ́dọ̀ yín wípé àfa yìí ò dúró déédéé lórí súnà. àwọn ẹ̀rí ti dọ́dọ̀ yín ó lé ẹ̀rí ti dọ́dọ̀ dókítà pàfà yín ò dúró déédéé lórí súnà ìyẹn lè yí wáṣọ ẹ̀yin lè ń kẹ́rì káàkiri wọ́n á dẹ̀ múra kẹ́kẹ́ gan. What is your problem? Man lady asobakum. Ṣé gbogbo àwọn kìnìún máa ń gbéyàn kú lórí ìbádà ojúlówó ẹ̀sìn gangan? Ṣé gbogbo àwọn sàhábà tá a tẹ̀lé ṣé wọ́n rí bákan náà? Ṣé àwọn sàhábà rí bákan náà?
ṣáwọn sàhábà ṣé wọ́n rí bákan náà wọ́n rí bákan náà bí títẹ̀lé súnà ànábì táwọn ànábì fi ń yọ àwọn kan táwọn ànábì fi ń sọ fẹ́nìkan pé sọ́ọ́hìbù súnà àfàwà Salimani Al-Farisi ànábì ń pè sọ́ọ́hìbù súnà. àfa yìí ṣe sọ bá súnà mu ẹjẹ́ àjọ gbé ìyẹ̀wò náà àfa tẹ̀ ń bá ṣe ṣé nǹkan tó ń ṣe yẹn ẹ jẹ́ kájọ gbé sínú usulu ahli súnà sọ bá súnà lọ. ṣé ń gbọ́ n ta fa ìṣe ṣùgbọ́n súnà lọ ṣé gbogbo tó ṣe ni ò bá súnà lọ kájọ gbé sínú usulu ahli súnà ṣùgbọ́n súnà lọ. tá à ń sọ fáwọn pípì yìí rè tá à ń sọ nìyẹn o. bá súnà lọ náà. ẹ káàbọ̀ bí wọ́n léèrè pé kí làwọn nǹkan tó ṣe tí ò bá súnà lọ kọ́m ká àwọn nǹkan yẹn kárí. bá súnà lọ. irú àfáà yẹn títí tá àfáà yẹn ó fi túbá kò yẹ kẹ́ ẹ bá wọn ṣe. ṣé ń gbọ́ onírú àfáà yẹn títí àfáà yẹn ó fi túbá kò yẹ kẹ́ ẹ bá wọn ṣe tó ń sọ fún Dr. Sharaf nìyẹn. so àwọn eléyìí ni ó máa dictate fún Dr. Sharaf tó Dr. Sharaf wàá gbà súnà lọ́dọ̀ tí títí tí ó fi túbà kò yẹ kó bá wọn ṣe ẹ̀yin lẹ́yìn ju ẹni tí Dr. Sharaf bá ṣe fún wọn. ṣé rí ibẹ̀ dókítà náà wọ́n ní tiwọn lára o ìsẹ́ntì ní ti èmi náà ní tèmi o. bẹ́ẹ̀ ni èmi ò mọ tó bí àlákọ̀ láàrin dókítà àtẹ̀yìn yìí mi ò mọ tó fa àlákọ̀ I don't even know mi ò mọ tó fa connection yìí. ọ̀rọ̀ bí ìyá sí ju wọn pọ̀ gbogbo tẹ́ ẹ múra kankan kọ́lé lórí yìí àwọn tó ẹ̀ka mójútó nú ẹ̀sìn ó pọ̀ tá a fẹ́ kámiyàn pọ̀. báyìí pé nítòótọ́ a fẹ́ jà fún súnà yìí o tí ó báyìí pé nítòótọ́ súnà yìí la fẹ́ pèpè sí o la fẹ́ dáàbò bo kò yẹ kẹ́ ẹ bá àfa yẹn ṣe yí tó fi túbá kódà kí ẹ sì wò pé bóyá ẹsẹ̀ ṣe gbìyànjú lórí wọn lórí kì í ṣe pé ẹ̀yin tẹ́ mọ̀ yí pé ó ní problem àfi tẹ́ bá lè sọ fún wa pé wọ́n ní problem àwọn wà kó problem. ṣé ń gbọ́ ó ní problem àfi tó bá túbá so iwájú ní ìwà túbá yóò wà wá bá yín ní Ìlọrin alóhùn ti túbá o èmi ò mọ ọ̀nà tó dá. wọ́n jáde pẹ̀lú usulu ahli sunna tá a ti ń kà yàtọ̀ àwọn mẹ́ta padà tún kà kábàjọ ṣe dìrọ́sà rẹ̀ sí wọ́n ní problem ọ̀rọ̀ mọ́ni. ẹ jẹ́ túmọ̀ ẹ̀ plé. la fẹ́ dáàbò bo kò yẹ kẹ́ ẹ bá àfa yẹn ṣe yí tó fi túbá kódà kí ẹ sì wò pé bóyá ẹsẹ̀ ṣe gbìyànjú lórí wọn lórí kì í ṣe pé ẹ̀yin tẹ́ mọ̀ yí pé ó ní problem àfi tẹ́ bá lè sọ fún wa pé wọ́n ní problem àwọn wà kó problem wọn jáde pẹ̀lú. wọ́n máa bá ṣe wà yìí ń tó fà yìí yóò máa káwọn lára gbọ́ tó máa múra kankan lórí ẹ̀ ní o àwọn tó bá lè sọ fún wọn pé wọ́n ní problem àwọn wà kó problem wọn jáde ó máa múra kọ́kọ́ lórí pọ́fẹ́ pẹ́ nìkan ló ní bídíà wọ́n ò múra kankan wọ́n ò wá nílé mọ́kèfèrí bọ́ ti wà yìí wọ́n ò nílé mọ́kèfèrí o àmọ́ ní súnà bíi tiwọn tó níbi kan tó kù sí òun ni wọ́n múra kankan lé lórí táwọn náà sì níbi tí wọ́n rì sí nígbàjẹ́ bọ́ ti wà yìí. usulu ahli sunna tá a ti ń kà yàtọ̀ àwọn mẹ́ta padà tún kà kábàjọ ṣe dìrọ́sà rẹ̀ sí wọ́n ní problem ọ̀rọ̀ mọ́ni. ọ̀rọ̀ ọmọ ni gbogbo ẹnikẹ́ni tí súnà bá yé ni ó mọ̀ pé àfáà tẹ̀ ń bá ṣe yẹn àfáà yẹn ò sí lórí súnà. ṣé ń gbọ́ gbogbo ẹnikẹ́ni tí súnà bá yé á mọ̀ pé àfáà yẹn ò sí lórí súnà. Sheikh Suleiman Amubiyaya orí súnà ni wọ́n wà innahu sunniyyun haqiqiyyun oní súnà ní Sheikh Suleiman Amubiyaya wọ́n lè níbi tó kù sí báwa náà ti níbi tá a kù sí lillahi al-kamal perfection remains only with Allah no one is perfect you can never be good lọ́láwá o fitina lẹ́kọ̀ọ́ dálẹ̀ ẹ fi manhaju ẹ fi dá fitina lẹ́sàn-án wa wàhálù sunna wallahi ẹ ti fẹ́ sọ súnà yìí dẹ̀gbẹ́ ẹ fẹ́ sọ sàlàfíà dẹ̀gbẹ́ sàlàfíà ò dẹ̀ kì í ṣẹgbẹ́ àfẹn tí ò bá yé nìkan ló kù
àbá yẹn wọ́ọ̀sì gan mo fi aláà tó dá mi búra. ṣe ń gbọ́. wọn àgbà wá lọ́mọ wọn àfẹ́ wa níyàwó wọn ṣe kíní kan. kódà wa àti wọn àjọ ní nǹkan kan tá àjọ ẹ̀sìn níjọ ń pa wá pọ̀ níjọ ń bẹ láàrin wa. kò dẹ̀ dìgbà téèyàn bá tó sọ̀rọ̀ lé wa lórí káwa tó sọ̀rọ̀ lé lórí wallahi àwa ti ń sọ̀rọ̀ lórí àwọn èèyàn tipẹ́tipẹ́ mà ti sọ̀rọ̀ lé wa lórí àwọn òògùn rẹ̀ nìkan kan ṣẹ́ débẹ̀ yẹn. ṣe ń gbọ́. sòkò dìgbà téèyàn bá sọ̀rọ̀ láwọn lórí káwọn tó sọ̀rọ̀ láwọn yẹn lórí àwọn tí ń sọ̀rọ̀ láwọn yẹn lórí ti pẹ́ iṣẹ́ tẹ̀yìn gbà nìyẹn. ẹni kẹ́ máa dájọ́ àwọn afáàsùn náà ẹ máa dájọ́ wọn àti sọ̀rọ̀ lórí àwọn yẹn ti pẹ́ èmi ò tí pẹ̀tẹ́ sọ̀rọ̀ lẹ́gbàá ó àfikún ẹ̀ bọ́ta kẹ́ bá sọ sí lẹ́gbàá. ẹjọ́ náà sábà ń sìn so tá a bá sì ń tẹ̀ jẹ́jẹ́ à ń tẹ̀ jẹ́jẹ́ nítorí pé òkè ẹja gbígbà ọ̀nà báyìí ẹja gbígbà ọ̀nà báyìí. ṣe é rán fàìn àwọn bẹ̀rẹ̀ Sheikh Suleiman mi bí ẹyá kò rí tí wọ́n ro ìyẹn ò rí tí wọ́n ro afa Suleiman máa ń bí ẹyá ò rí tàmí lè ro afa ń bá dáwà lọ ti nìbàdàn káàkiri ń ṣe dáwà ń ká ọmọ ń kíwú afa ní dábùlà hadith tí ń ká ọmọ ìlẹ́kọ̀ọ́ tó ń Kùránì tó ń afa ń báṣẹ́ lọ afa ń produce nìbàdàn ṣe dáwà ń ká ọmọ ní kíwú afa tí ẹ̀ mọ́ kíwú dáadáa ṣe dáwà rẹ̀ táwọn ilé múra kankan kan lórí tí ò ní túmọ̀ èmi wà lábẹ́kúta bí tí mo ká ọmọ kéwù mo ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ mi nǹkan wọn kéwù lẹ sọ̀rọ̀ ẹnìkan á ní ohun tí mi ṣe sínú súnà ní ó mẹ́rin wá ṣé orí tèmi pé kí n tó bọ́ta mi ìka tíra kí ni mò ń kà kí n tó sọ̀rọ̀ kí ṣe kìtàbà àti súnà mo fi sọ̀rọ̀ ẹni mọ́ ní àjùsọ dìdàkudà. akramakumullah afá yìí àti èsì wá sọ́dọ̀ yín lórí wọn ẹni ká lọ bá wọn torí pé ẹ mọ̀ wọn ló nífẹ̀ẹ́ nú ká lọ bá wọn ká ṣàlàyé fún wọn ẹ mọ̀ wọn ló nífẹ̀ẹ́ nú àní wọn ò ní gbà wá lálejò ẹni tẹ̀yìn bá bá wa bá wọn sọ̀rọ̀ wọn ó gbà wá lálejò nítorí àpọ́nlé tání fún yín a sì ní kẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ sì bá wọn sọ̀rọ̀ ẹ̀yin fúnra yín lẹ padà kó wá pé kò ní ṣeé ṣe mọ́ wọn fààyè gbà wá tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀mọ̀ wọn gan wọn rí bẹ́ẹ̀. ṣe ń gbọ́ sọ Dr. Sharaf ní kọ́ lọ bá wọn sọ pé wọn kì í ṣe nífẹ̀ẹ́ ẹnu Dr. Sharaf sọ fáwọn ìjìgbò kọ́ bá Sheikh Suleiman Amúbíayá sọ̀rọ̀ kó lè gbà tí wọn torí wọn ṣe onífẹ̀ẹ́ ẹnu àwọn ni wọn ní gbà wọn lálejò Dr. Sharaf aláwọn bá Sheikh Suleiman sọ̀rọ̀ pé torí wọn àpọ̀nlé tọ́ ní fáwọn àgbọ̀ wọn ni Dr. Sharaf padà sọ fáwọn pé kò ní ṣe é ṣe mọ́ ẹni kí ni wàhálà yín ṣé dandan ní kó bá yín ṣe kẹjọ ṣe pọ̀ ní èwo làbọ̀dọ̀ bá sọ̀rọ̀ kó gbà yín lálejò fún kíni ẹ lè ṣe tí ń lọ́tọ̀ ni èmi sì mọ wà lábẹ́kúta mo ṣe tèmi wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ mi ẹ ń tọ̀rọ̀ tí ẹ bá tèmi mu tó bá fẹ́ gba ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nu mi á pè mí fún ìdánilẹ́kọ̀ọ́ á gbọ́ á dẹ̀ tún máa bá oníkàkọ́ máa bá tiẹ̀ lọ. níjó ní ọmọ náà ọmọ tí mo kàn kí ó invite mi sí program ẹ̀ ní last year mi ní mi ìráyè wá time ever and prepare for exam ó dẹ̀ dọdún yìí ó pè mí mo ní máa wá mo dẹ̀ lọ ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ mo kó ń bẹ́ẹ̀ mi bá tèmi lọ ọmọ kí omi ni wọ́n náà wà lórí súnà èmi ò ya fọ́tò oní súnà dẹ̀ lọ́mọ kí omi àwọn gba ọmọ tí mo kọ́ súnà làwọn náà ń ṣe òun dẹ̀ máa ń ya fọ́tò máa ń post fọ́tò ní tiẹ̀ èmi ò ń yà ó ti yé kò lè ṣe tó bẹ́mi tí ń ṣe é ni mo sì rí náà àwọn tó ké lábẹ́ mi náà tó tún ṣe ju bẹ́mi ṣe ń ṣe lọ bó ti wà nù àkíyèsí la máa pera wa sí a máa túnra wa ṣe kò ló wọ́n ṣe súnà mọ́ kò fi súnà lẹ̀ bẹ́ẹ̀ náà wọn tàjọ lọ sí skul tàjọ kíw tó ti dàfà súnà káàkiri olùkọ́ kò ń ṣe bó ti yé mọ́ ni àìmọye tó àwọn ọjọ́ máa fúnra wa nímọ̀ràn lábẹ́lẹ̀ tá a pera lórí fún tá a fúnra wa nímọ̀ràn kí wà ní wàhálà tí kọ́ lọ bá kó gbà yín lálejò fún kíni dandan ni kó tẹ̀lé ráàyò yín ṣé dandan ni kó tẹ̀lé lànà yín ẹ̀yin lẹ́mú súnà wa ni. torí pé wọ́n ti jẹ́ kó yé wa wípé ẹ̀yin lẹ́lẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ sì bá wọn sọ̀rọ̀ èmi fúnra mi mo pè yín pé tó ṣé ẹ ti bá wọn sọ̀rọ̀ dìgbà tẹ́ fi ní ká fún yín dìgbà fi bá wọn sọ̀rọ̀ ká fi lọ bá àwọn wà a free láti lọ bá wọn tó pẹ́ sì là ń ṣe tẹ́bá fi lè lú wa láyà láti lọ bá wọn tó ń ti pé àgbà kó ní súnà ni wọn o gbogbo gbà yẹn náà àgbà kó ní súnà ni wọn bẹ́ẹ̀ àgbà kó ní súnà ni wọn àgbà kó ní súnà kò túmọ̀ sí pé ká má lọ ṣàlàyé fún wọn náà ohun tó ń kó sí
ṣé ń gbọ́ àwọn ògbà pọ́ní súnà ni wọ́n bó tẹ̀ jẹ́ pé àwọn ògbà pọ́ní súnà ni wọ́n so ìyẹn wà ní káwọn má lọ ṣàlàyé fún àwọn fúnra àwọn fèrè láti lọ bá wọn sọ ṣùtì àwọn pípì ní problem o tọ́wọ́ ìwọ̀n wa rán nìyí o kó dẹ̀ sí jàbàtà ló kó fáírọ̀sì yẹn wá òun ló kó tiẹ̀ bá àwọn pípì yìí jàbàtà ni o kí n tọ́ lára ọmọ bá kó má kú dansaki tó kù lára wọn lélẹ̀ ọ̀rọ̀ tó sọ pé Dr. Sharafu pọ̀ gan-an bó ti wà yẹn nísìnyí Dr. Sharafu ò ní túmọ̀ sí wọn mọ́ báyìí wọ́n máa bọ́ táwọn máa yẹpẹrẹ bàbá yẹn lórí kíni gbogbo dáadáa tí Dr. Sharafu ti ṣe kalẹ̀ àti tí bàbá ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ó tún ṣe wọn ò ní rí dáadáa yẹn mọ́ gbogbo dáwà tí bàbá yẹn ṣe wáàsí lọ́tún lósì ìdánilẹ́kọ̀ọ́ tí bàbá yẹn sọ̀rọ̀ súnà gbogbo àwọn ọ̀rọ̀ súnà tí bàbá yẹn sọ gbogbo àwọn tí bàbá yẹn ti yí ọkàn wọn látàrí súnà tó ti gbọ́rọ̀ tó ti ṣàǹfààní bí ọ̀rọ̀ bàbá yẹn kò gbogbo iṣẹ́ dáadáa tí bàbá yẹn ti ṣe gbogbo àwọn àṣànáàtì yẹn kò ní túmọ̀ sáwọn eléyìí mọ́ lórí pé kò ṣe ọ̀sẹ̀ ń tọ́fẹ́ yẹn kò ní túmọ̀ sí wọn mọ́ problem tí wọ́n ní nìyẹn èmi ò dé mọ wàhálà ṣé dandan ní káwọn èèyàn bá yín ṣe ẹ dúró lórí ọwọ́ yín súnà jẹgbẹ́ ni. ẹjọ́ pẹ̀lú wọn abẹ́jọ́ ọmọ sí lẹ́kṣọ̀ pẹ̀lú wọn àṣọ hábà wọn náà àjálásà wọn náà abẹ́rọ̀ pàkíyèsí wọn ni àbí ẹ sì ní wọ́n sì láwọn ọgbà ókè nígbà táwọn láwọn ọgbà táwọn bá tiẹ̀ rí ṣe ṣé bẹ́ẹ̀ sì ní kí ló dé tẹ́yìn ò ṣe ṣé bẹ́yìn súnmọ́ wọn ṣé báwọn súnmọ́ yìí ṣé bá respect yín dandan kọ́ ni káwa ṣe nígbà tí ṣe pẹ́sìn wa ní táwọn sọ pé bẹ́sìn yín ni ẹ̀yin ẹ̀rọ dìfẹ́ǹdì ara yín ẹ̀yin náà yẹ kẹ́ ẹ ṣe náà torí pé ẹ̀yin náà mọ̀ pé nǹkan kó sì yọ̀ dá àfi tó bá gbé nǹkan kó sì yẹn dá lọ́yà kó tó bá jẹ́ pé súnmọ́ ní bá ti ń ṣe yẹn wò ṣàlàyé. àwọn èèyàn gba ọ̀dọ́ yín wọlé wàláì ìyẹn ti wá fẹ́ wà táyàtì. wọ́n fẹ́ dàbí ẹni pé àbíyàn ò tiẹ̀ mọ téèyàn ń ṣe àbíyàn fẹ́ máa dìfẹ́ǹdì fẹ́nu àyíbọ́yá àbó ní nǹkan míì téèyàn sáfi wò pé èèyàn ń dìfẹ́ǹdì ni kí ló wà ń bẹ̀ kò sí nǹkan kan àbí dìfẹ́ǹdì nítorí pé a mọ̀ wípé ẹ jẹ́ ni tí ó máa ń fààyè gba òdodo ó sì máa ń fààyè gba kíyèsí. níta ẹ̀dẹ̀ ṣe ní 2017 bẹ́ẹ̀ ṣe padà tàrọ́jà ń bẹ̀ gbogbo ayé ló dunú sí yín pé alhamdulillah torí pé ńgbà tẹ wá ní 2017 ẹ support àwọn ẹlẹ́gbẹ́ ni ibi tán fẹ́ lòyìn sí wọ́n lòyìn síbẹ̀ tẹ̀síbà tá kíyèsí wá tó ti bá wà kíyèsí yẹn ṣe gbóná tó ẹ mọ̀ padà tàrọ́jà ìyẹn ní ó jẹ́ kí fẹ̀yìn tó ga lẹ́mí yẹn pé àgbàlagbà dáadáa ni. ṣé ń gbọ́ ní 2017 dókítà ó sọ̀pọ̀tì àwọn ẹlẹ́gbẹ́ àwọn dẹ́ pa kíyèsí ẹ̀dẹ̀ padà gbà àwọn nípa àgbàlagbà dáadáa ní sọ̀pọ̀tì àwọn ẹlẹ́gbẹ́. báwọn yẹn ṣe ń rí yín yẹn bẹ́ẹ̀ kọ́ lẹ rí ẹ̀ ń fàyè lẹ́fẹ́ ni tó bá ní àníyàn tó dá láti pè é sákìyèsí ẹni tó bá láníyàn tó dá láti pè é sákìyèsí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ́mbẹ̀ yẹn ò dá kẹ́ sọ pé kò sẹ́ni kankan tó jálá gidi tí máa ń gbónígbó ni wọ́n ṣe tàdírù yẹn náà wọ́n ní pé tí ẹ tó bá tẹ́yàn bá ti lọ farabalẹ̀ bá láti ṣàlàyé fún kò sẹ́ni kankan tí tó jálá gidi kì í fẹ́ gbà á kí ẹ sọ pé kò sẹ́ni kankan tó jálá gidi sọ́rọ̀nà yẹn alágídí wà tó pé ẹ̀ sòdodo fún tí ò ní fẹ́ gbà àmọ́ ìṣèkùlẹ̀ sí Abdulqayum wà lé àwọn ẹlẹ́wẹ̀ wọlé kó blọọkì ọkọ̀ tí wọ́n mọ́lẹ̀ tó ń sunkún gidi tí ó ń disturb program yẹn lọ́lẹ́ wọn wọlé ọmọ ẹnu kó gbọ́n dànù ṣẹ́rí náà ìkọ́nà àwọn àfẹ́ bọ́ǹtẹ́mìyà ó ní tọ́líbìlẹ̀ hàkì yẹkìfì dẹ̀lílùn ó lẹ́yìn tó bá yẹ kó dòdò ló fẹ́ gbà tẹ́ bá pèsè àkíyèsí tẹ́ fún ní ẹ̀rí ẹyẹ kan ṣo péré yóò wà satisfied yóò sì gbà wà sọ ìbò hawan ó ní ṣùgbọ́n nífẹ̀ẹ́ ẹnu láyé kìfì alifu dẹ̀lílùn tẹ́ bá kó ẹgbẹ̀rún ẹ̀rí kalẹ̀ ẹ̀rí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tẹ́ bá kó kalẹ̀ fún wàhálà kò nígbà onífẹ̀ẹ́ nínú ẹ sì filẹ̀ ṣùtì ṣóká sọ pé kò sẹ́ni kankan tó lágídí tí mo fẹ́ gbà náà kò wọlé ṣòtì bó tó ń ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò dé lẹ́vù tí àfa ìjìgbó ń sọ yìí ṣé tí expect pé òkè tó àwọn fàbá define sàlàfíyà àti àsálàfí wọ́n á jẹ́ kó yíwa pé
ẹni tó bá jẹ́ asálàfí ò túmọ̀ sí wípé ó ti pé tó kò láṣìṣe. mo rò pé láyéláyé láyéláyé àwọn àfọ́ ògbé kalẹ̀ bẹ́ẹ̀ fún wa. àfọ́ wa Rabi'u Sunna ẹ̀gbọ́n tí Rabi'u Sunna bí ni ó ní inna salafiyyin ó ní àwọn àfọ́ salaf laysu ma'asumin wọn kì í ṣe ẹni tí ó kì í ní àṣìṣe o, kò sí ma'asum ní wọn, kò sí ẹni tọ́lọ́run fún ní isma nínú àwọn àfọ́ salafu. Ọlọ́run fún Dr. Sharaf ní isma àtàwọn àfọ́ sunna tó kù, kódà àwọn sahaba Ọlọ́run fún ní isma, àwọn ànábì Ọlọ́run fún wọn ṣe tó mọ́rí bọ́ níbi àṣìṣe o. walakinnahum ní ṣùgbọ́n àwọn àfọ́ salaf hum ahlul haqq, àwọn ni wọ́n wà nídìí òdodo, àwọn ni wọ́n gbé òdodo dání. wa ahlus sunna, àwọn ni wọ́n gbé sunna dání. wa hum khayrun nasi, àwọn ló sì lóore jù nínú àwọn èèyàn. àwọn àfáà súnà náà ló lóore jù. àkídà tán ní àkídà lákọ̀ọ́kọ́ wò lára ẹni tó bá ń pàpè mọ́ra súnà ṣólà níbi ọ̀rọ̀ àkídà, ṣé tàwhídì yanjú. wa manhajan, ìlànà alùsúnà náà ló dájú, manhaju súnà náà ló dájú. wa dinan, àwọn ni wọ́n lágbàáyé ẹ̀sìn jù. wa akhlaqan, àwọn àfáà súnà náà ló wọ́n gbọ́dọ̀ dájú níbi ìwà. wa adaban, àwọn ni wọ́n máa ń lẹ́kọ̀ọ́ jù. àfáà Rabi'u Sunna ló wípé. so Dr. Sharaf ẹ má expect gbogbo tó bá sọ ní ó máa correct ní ìwọlé láà. jẹ́mbọ́nà. bihada ta'mim wal itlaq, pẹ̀lú ta'mim yẹn pẹ̀lú itlaq yẹn ọ̀rọ̀ yẹn ò lọ o. kí ni jáwé kọ̀ sẹ́yìn ká tó jẹ́ alágídí, àìmọye àwọn alágídí. bẹ́ẹ̀ ni àìmọye àwọn alágídí wọ́n wà bẹ́ẹ̀ ni ṣòtìyẹ bẹ́ẹ̀ tó bá fẹ́ gba òdodo kò ní já alágídí. àwọn al-mu'anidun wọ́n pọ̀ gidi gan tó ti bá nàbí ṣe mọ dáwà ṣe tó àwọn alágídí wọn takú tì ní. hadithu ash-shafa'atul kubra, ash-shafa'atul kubra hadithu yẹn a sọ pé hadithu ash-shafa'atul kubra. hadithu yẹn Ànábì sallallahu alaihi wasallam pé wa ya'ti nabiyyun wa laysa ma'ahu ahadun. Ànábì Ọlọ́run bá mi ò dé kò ní sẹ́nìkan pẹ̀lú ẹ̀, àwọn alágídí kọ́ ló bá ló gbà ní. Òkè tó bá bẹ́ pọ̀ sára gidi sáà mara àwọn èèyàn tí ń ṣe bídíà ni, sáà mara àwọn èèyàn tí ń ṣe kèfèrí tí ń ṣẹbọ ni, sáwọn tí ń ṣe kèfèrí tí ń ṣẹbọ yẹn ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn sẹ́rí ọ̀dọ́dọ̀ wọn ni, ṣé wọn ságídí ni, àwọn tí ń ṣe bídíà dùn ní ṣé wọ́n gbà ni. àfà Ìjìgbò ṣẹ́mọ̀ pé wà náà tí ń ṣe súnà tó jẹ́ pé àsìkò tí wọ́n ń ṣe súnà yẹn àwọn nǹkan tó ń ṣe bídíà ni mo fẹ́ sọ, mómẹ́ǹtì tó ń ṣe bídíà yẹn wọn tí mọ̀ pé bídíà táwọn ṣe ò da kò sáré sí wọn máa burú tó wà ń bẹ̀. súnà yé wọn ni wọn padà wá ṣe lọ́la nígbà tó bá yé wọn. ṣé bá àwa yìí náà níbi tá a ti bẹ̀rẹ̀ adé padà yí padà ń ṣe súnà. òun ló fà á ló fi jẹ́ wípé a ní àwọn kìnnìkan tó ń pè ní arkanul ibada, àwọn orígun ìjọsìn. ìbáàdà láwọn orígun mẹ́ta: àkọ́kọ́ al-khawf, ẹlẹ́ẹ̀kejì al-muhabba, ẹlẹ́ẹ̀kẹta ní ar-raja. al-khawf ìjọsìn ó nídìí ìbẹ̀rù, ọba tá à ń sìn àgbọ́dọ̀ bẹ̀rù rẹ̀. ẹlẹ́ẹ̀kejì al-muhabba ìjọsìn nídìí ìfẹ́, ọba tá à ń jọ́sìn fún àgbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ní ar-raja ìrókàn. a ní ìrókàn lọ́dọ̀ Ọlọ́run lórí ní tá à ń fẹ́, a sì ní ìrókàn lórí gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run. a kì í jákàn, ẹni tí ò ṣe lè padà ṣe kó lè ṣe jù wá lọ. ẹ̀yin máa ń ní rọ̀jà ọ̀ lẹ́fí sáré conclude lórí àwọn èèyàn. ẹ̀yin máa ń ní rọ̀. ìjọba nítorí fún wọn farabalẹ̀ ṣàlàyé ó kì í ṣe bẹ́yìn lè ṣàlàyé fún wọn, ẹ̀yin lè ṣàlàyé káwọ́ bọ́yá fún àyàn gbọ́ lẹ́ni tó ti mú ìlànà tí wọ́n rìn gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n máa rìn. kódà tó yẹ pé wọ́n tún ṣe bàárọ̀ fáwọn èèyàn lé lórí ọ̀tá tó ń bá wa ṣe kò kéré náà nítorí pà ń pè wọ́n sákèésí náà ní pèsè bẹ́ẹ̀ kankan. àwọn èèyàn ń gba ọ̀dọ́ yín wọlé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn wípé ìlìzámù wípé ọ̀rọ̀ pé tí wọ́n bá ti rí ẹ̀kan lórí bídíà tẹ́mi ò rí nǹkan pé wọ́n kó wọlé wọ́n kó wá láti ilẹ̀ lárúbáwá ni ọ̀rọ̀ yẹn ò lọ́wọ́. wọ́n ti di
rúgbó bàjẹ́ nílẹ̀ Lárúbáwá ọ̀rọ̀ yín ò lọ kò sẹ́ni tó fi rúgbó bàjẹ́ o. ara bíi tí problem wà nìyẹn èmi ò wo ọ̀rọ̀ Dr. Sharaf débẹ̀ ní àfẹ́jìgbó náà mo ti ń gbọ́ pé ẹ̀rọ ilzam tẹ̀bìnrin wọ́n gbé wá láti ilẹ̀ Lárúbáwá ni ká máa pè yàn lóní bídíà ṣẹ́rí ìṣesí àwọn àfáà kan ni ẹni tó bá ṣe bídíà á pè lóní bídíà kíní kan wà tí ò rújú al-manhaju salafi yaqulu lil-musibi asabta kíní kan wà tí ò rújú àwọn àfáà jẹ́ kó yí wa pé ojú ọ̀nà sàlàfíyà ẹni tó bá ṣe tó dáa á sọ pé dáa walil-muqti'i aqta'ta alhamdulillah ẹni bá láṣìṣe tó bá ṣàṣìṣe á sọ pé ó ṣàṣìṣe walid-dalli dalalta ẹni bá sọnù á sọ fún pé ó ti sọnù ojú ọ̀nà àná ló wà súnà ló gbé wá bẹ̀ ṣó ti walil-munharifi naharafta ẹni bá gúnrin kú lójú ọ̀nà kò tí ì jáde tán ń tẹgbótẹ ọ̀nà á sọ fún pé ilé ìrọ́ọ̀fù bẹ́nu tí ń ṣe ni walil-mubtadi'i ibtada'ta ẹni bá ṣe bídíà á sọ pé ní bídíà ni bẹ́ẹ̀ tí ẹni tó ṣe wípé ìṣì ń bá wa ṣe súnà ó láwọn kùjẹ́kùjẹ́ àlè bàdá rẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé ní bídíà ní pọ́nbélé ìyàtọ̀ wà ìwé làwọn Sheikh Suleiman àmì bíi ayá yẹn ìwé làpá kan àwọn ẹlẹ́gbẹ́ a sì bá súnà lọ́wọ́ wọn mùjárọ̀dù pé wọ́n dẹ́gbẹ́ lè yẹn ò tí ì sọmọdún ní bídíà kí ni wọ́n ń ṣe nínú ẹgbẹ́ yẹn làáwò